ẹ̀yin tẹ́ ẹ̀ mọ ọmọ wúrà lẹ ti rí ẹ̀rí ẹ̀ ńlá lùbáríkà ẹni pé bàbá náà kọ́kọ́ béèrè pàǹkọ́ lọ kí ẹni pé bàbá náà wá kí wọn ìgbéraga ò sílẹ̀ ìgbàṣẹ́ ẹni bó ṣe ń kíra wọn ní ọ̀kan ẹni máa rẹkùn àtẹni máa dẹkùn ẹ̀yin lè fẹ́ ṣọ̀tàn àwọn ọmọ yẹn o àwọn ọlọ́dẹ ọmọ yẹn o but Ẹ̀gbá Àké ibẹ̀ lòṣèlú ti bẹ̀rẹ̀ Ẹ̀gbá Àké àtọ̀làjú àtòṣèlú gbogbo ẹ̀ òṣèlú ló ní Jésù. Mo ṣe bá Ọlọ́run ọba o. Ìbà ayẹyẹ ìbà mo ṣe bá Ọlọ́run ọba o. Ìbẹ̀yìn ìyá mi àgbà ìbẹ̀yìn tó láyé. Ìbà ayẹyẹ ìbà èèyàn mo ṣe bá Ọlọ́run ọba. Àṣàbí bọ́mọdé bá ti jú báyìí ó jáyé pẹ́. Ìbọn bàràlú kò sí mi ò ṣàfojúdi o. Àlímọ̀ èmi ṣe bá ọmọ Aníkílájé dédé ìlú Ìkirè.